iṣẹ́ òní. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lẹ̀ ń wò láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde. Jídé Moronfolu lóníròyìn, ẹ gbọ́ ìròyìn náà. Ilé aṣojú-ṣòfin ti pe ọ̀gá pátápátá iléeṣẹ́ ọlọ́pàá láti dá Adérẹ̀mí Matthew tí ó wà lákòótó wọn sílẹ̀. Adarí àgbà iléeṣẹ́ ayédèrú ti àgọ́ ìdókòwò ìdàgbàsókè ti iléeṣẹ́ ààrẹ ti òkèrè láti fi ara hàn níwájú ìgbìmọ̀ fún ẹ̀sùn yíyíwé tí wọ́n fi kàn án. Bí ìwádìí ilé ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó tí ó tún ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀rí láti ẹnu olùṣàkóso ìṣúra àpapọ̀ ṣe ń jókòó. Ẹ̀kọ́ àpapọ̀ jẹ́ ohun pàtàkì nínú akitiyan orílẹ̀-èdè Nàìjíríà láti rí i dájú wípé gbogbo ọmọ àwọn abarapá akẹ́kọ̀ọ́ àti àwọn àkàndá tí ó nílò ẹ̀kọ́ àkànṣe ní àǹfààní sí ètò ẹ̀kọ́ tí ó yanrantí ní agbègbè tí ó ní ààbò àti àtìlẹ́yìn fún ẹ̀kọ́. Láti mú ìtẹ̀síwájú bá àfojúsùn yìí, ètò ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Universal Basic Education Commission pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn alábàáṣepọ̀ ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ kíkún ojú òṣùwọ̀n lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ìjọba lórí iṣẹ́ àti mú ìmúlò ṣíṣẹ́ ẹ̀kọ́ àpapọ̀ àti ti àkàndá. Ìdánilẹ́kọ̀ọ́ náà fojú sun àwọn àbáyọ tí ó dúró bíi ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìṣètò ìjọba tí ó dúró re, ìpèsè amáyédẹrùn, níní àǹfààní sí ẹ̀kọ́ tí ó yè kooro àti ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn olùkọ́ àti kíkópa ará ìlú. Ààlà ìwọ̀n yìí jẹ́ ìrètí fún ìsọní fún àwọn àjọ ètò ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ ti ìpínlẹ̀ láti ṣe ètò àti mú ìmúlò fún ẹ̀kọ́ àpapọ̀. 5,312 àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga ní ìpínlẹ̀ Ògùn ti gba ẹ̀bùn ẹ̀kọ́ àti ìrànwọ́ owó ẹ̀kọ́ lábẹ́ àgbéjáde kẹta ti ẹ̀bùn ẹ̀kọ́ àti ìrànwọ́ owó ẹ̀kọ́ Sínátọ̀ Solomon Ọlámilékan Adéọlá tí ó fi jẹ́ èyí tí ó tóbi jù nínú gbogbo ìrànwọ́ rẹ̀ láti ìgbà tí ọgbọ́n àtinúdá náà ti bẹ̀rẹ̀. Sínátọ̀ Solomon Ọlámilékan Adéọlá sọ wípé ètò ìrànwọ́ ẹ̀kọ́ tí ó lé ní 10,000 akẹ́kọ̀ọ́ ti jẹ àǹfààní rẹ̀, tí àfojúsùn rẹ̀ jẹ́ àìrówó san fún ilé ẹ̀kọ́ tí ó jẹ́ ìdènà fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí ní Nàìjíríà láti lépa ẹ̀kọ́ gíga. Àjọ Ìṣọ̀kan Ilẹ̀ Áfíríkà ti rọ àwọn akẹgbẹ́ wọn láti dókòwò sí nínú ètò ọ̀gbìn sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé láti mú kí oúnjẹ pọ̀ sí àti láti mú kí àdínkù bá ìṣẹ́ jákèjádò ilẹ̀ Áfíríkà. Ìpè yìí wá gẹ́gẹ́ bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe mú àtúnṣe bá ìpèsè oúnjẹ àti ohun ọ̀gbìn láti mú kí oúnjẹ sùn wábọ̀. Mínísítà fún ọ̀gbìn àti ohun ọ̀sìn tí ó ṣojú orílẹ̀-èdè yìí ní ibi ìpàdé ọ̀sẹ̀ ọ̀gbìn ọdún 9 ní Áfíríkà. Fún ìgbà àkọ́kọ́ orílẹ̀-èdè Nàìjíríà yóò gba àlejò ọ̀sẹ̀ ọ̀gbìn ní Áfíríkà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àpéjọ fún ìwádìí iṣẹ́ ọ̀gbìn ìgbìmọ̀ ọdún 10 rẹ̀ ní Àbújá tí ó ti súnmọ́ 20 ọdún tí irúfẹ́ ìpérajọ yìí ti wáyé sẹ́yìn tí ó wá yí kan orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fún ọ̀gbìn àti ààbò oúnjẹ lábẹ́lé Aliyu Sabi Abdullahi gbàgbọ́ pé ìfèjì ọjọ́ orílẹ̀-èdè Nàìjíríà yìí ṣe àfihàn rẹ̀ fún ilẹ̀ adúláwọ̀ nípa ìtàn ọ̀gbìn rẹ̀ gbọ́dọ̀ jẹ́ ohun tí ó kan dandan. Ẹ̀yin ará, ìpéjù òun ni àlàáfíà ìwọ̀nba ìròyìn tá ní fún yín láti lẹ́nu gbogbo di ọlá Olódùmarè kó tó dìgbà náà ká sùn re ó dàárọ̀.